الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلاة وسلام على رسول الله adá ọpẹ́ fún Ọlọ́run adẹtọrọ ìkẹ́ àti ìyẹ̀fún aṣíwájú ẹ̀dá anẹgbà Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn olórí lọkùnrin lóbìnrin ọmọdé lágbàlagbà wípé a kú oríire ọjọ́ òní nípa àwọn ọmọ tí wọ́n fi kára balẹ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ní Ọ̀ṣun State University wọ́n tí a fẹ́ sọ pọ̀ náà ní wípé nínú àyá Al-Qur'an Ọlọ́run sọ fún sẹ́lá anẹgbà Muhammad sallallahu alaihi wasallam pé alladhina ya'lamuna walladhina la ya'lamun ìjọ jọra wọn sáré gbéra wọn ẹ̀tọ́ tó ní mímọ̀ àti tó jẹ́ aláìmọ̀ká wọn náà tó lè sọ náà ní pé gbogbo àwọn tá a dé òbí gbọdúmọ ẹni ká gbìyànjú láti tọ́ àwọn ọmọ wa tẹ́yìn bá wà ní irú àyè tá a wà ń bí lónìí inú èèyàn máa dùn àwọn èèyàn máa yára pé alhamdulillah ní òfin abẹ́dọ́ná nítorí ìdílé yìí ẹ jẹ́ ká tún lè wá sí o ẹ jẹ́ ká tún lè wá sí nínú àdìsá lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam wọn ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni tó fi ń lóore jù nínú yín òun náà lẹ́nu tó mọ ìmọ̀ al-Qur'an ó lè ṣe kí ni òun tó lè tó fi ń kọ́yàn nítorí ìdílé yìí wọn bá ìmọ̀ tá a rí àǹfààní rẹ̀ kó jọ níbi tá a wà yìí tí wọ́n pè ní Ọ̀ṣun State University ẹ jẹ́ ká ló mọ̀ ẹ́ dáadáa o gbogbo àkàsíjọ́bì náà ẹ jẹ́ ká mọ̀ tó ń lé wa ẹ jẹ́ ká mọ̀ tó ń lé wa àwọn ọmọ tí wọ́n lu tí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Ọlọ́run ba àwọn ọmọ tí wọ́n wọṣọ wòwò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Ọlọ́run ba gbogbo àwọn ọmọ tí wọ́n fi ìdílẹ̀ tẹ́pẹ́tà jọ lámọ̀rí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Ọlọ́run ba ọmọ mọ́ṣá ìgbàjọ́ ìfọ̀kọ́ àdúrà mi ni pé Ọlọ́run dábùdé ìjèrè àwọn ọmọ wọn lè pàpẹ́ sọ́ọ̀tì ọ̀làlá àwòrán wàlà kùwàtà ìlà àbẹ̀lá àlàhàyè àlàyé.